àdìtú ní ọ̀rọ̀ tíṣà tí wọ́n dú lọ́rùn yẹn máa jẹ́ o àfàìmọ̀ kò mọ̀ jẹ́ pé ṣé ẹ̀ mọ̀ pa sọ pé gbogbo àwọn Fúlàní tá à ń sọ yìí àwọn kan ní tọ́jọ́ tá à ń sọ yẹn àdúgbò tó ní kálukú wọn dàgbà sí òun náà ni wọ́n ti ń sọṣẹ́ yẹn wọ́n ń kó àwọn míì wá láti ta bẹ́ẹ̀ àwọn tó jẹ́ àwọn olórí wọn jẹ́ àwọn tó ṣe kékeré ládùúgbò yẹn ṣé kìí ṣe pé bóyá ọkùnrin tán dú lọ́rùn yẹn kọ́mọ̀ lọ jẹ́ kó fojú kan èèyàn kan tó mọ̀. alájò dàbẹ̀. àbí kí ló tójú òun nìkan náà dú lọ́rùn. wọn dún àwọn yòókù àfàìmọ̀ kò mọ̀ jẹ́ pé. ó fojú kan tó mọ̀ rí. àfàìmọ̀ kò mọ̀ jẹ́ pé fojú kan tó mọ̀. bí ó lọ dárúkọ pé ní báyìí báyìí ni. tàbí tó bá ti dé tó pé Saidi ó sì lè mọ̀ dárúkọ kọ́kọ́ rò pé tọ́jú báyìí ni ẹ̀ náà mọ̀ tí yàrá rò pé tẹ́ni bá dé gbòòrò sí tó bá dé gbòòrò báyìí a lọ máa dárúkọ Ọlọ́run máa jẹ́ àṣírí. àmì Ọlọ́run. n tó likely kò ṣẹlẹ̀ àfàìmọ̀ kò mọ̀ jẹ́ pé ẹni tí ò lérò lórí pé ó lè jẹ́ pé ẹni yẹn kàn bá wọn kó búrẹ́dì wá tó ń kàn jẹ́ informant ẹni tó rí yẹn ni mo sọ o bóyá ẹni tó rí yẹn kàn jẹ́ bí ọlọ́kadà kan kì í ṣe jọ́tọ̀ kó wọn ni wọ́n pa bóyá ẹni tó rí yẹn ó lè kàn lè jẹ́ bí ọlọ́kadà kan tá a rò pé kò lè ó lè má lérò tí yẹn mọ̀ rò pé àwọn bá díjọ́ máa béèrè pé ṣé ẹ mọ́ra yín ni bẹ́ẹ̀ ni ẹni tí kú nìyẹn o àfi káwọn yà bá o ẹjọ sáà mi ní sọ ẹ mọ̀ wọlé. ó ti late. Ọlọ́run ló ń sọ gbogbo ẹ̀dá kan lè má tiraka ọwọ́ Ọlọ́run ní gbogbo nǹkan wa ọwọ́ Ọlọ́run ní alájí. nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn bó ṣe dùn lọ́rùn tí wọ́n pa ẹ̀ wọ́n fẹ́ fi dẹ́rù ba ìlú ṣùgbọ́n nǹkan kankan ló jẹ́ kan pa kò dẹ̀ ní fẹ́ sẹ́yìn pé bóyá. kì í ṣe pé wọ́n mọ̀ fi dúdú ẹgbẹ́ mi sọkò síjọba nǹkan kan ṣẹlẹ̀ kódà kì í ṣe pé bóyá bá wọn ṣagídí ẹ ti mọ̀ pé ó lè rí ẹnìkan tó jẹ́ ará àdúgbò àní ìfò lè jọ lọ́kadà lásán tó bá wọn ra nǹkan wá tí ó rò pé tí ó bá ti rí báyìí tí ó kò ẹ̀ pé ẹ̀ tí ẹ̀ lérò pé ẹ̀ lè pàdé nírú ibẹ̀ yẹn tó wá rí wọ́n ti mọ̀ pé ọjọ́ irú ẹni ta ni wọ́n ti tú wọn lẹ̀ báyìí wọ́n mọ̀ pọ̀jọ́ tó bá dé gbòòrò àwọn òmẹ́ tí ó lè lọ sọ̀rọ̀ yẹn fún wẹ́ á kí gbogbo àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí kó á kí wọn pé wọ́n káàbọ̀ padà sí ilé. àdèkí àwọn òbí wọn pé wọ́n kú oríire. akẹ́kọ̀ọ́ principal náà pé wọ́n kú oríire. wọ́n kú àjàbọ́. ẹ̀yin tí àwọn èèyàn tọ̀dọ̀ tí yín dẹ̀ ti kú àti tíṣà tí wọ́n yìnbọn pa ní skul àtẹ̀ntàn dúró sínú igbó ẹ jẹ́ ká gbà pé ẹ tí wọ́n pa yóò wulẹ̀ ó kálukú padà kú náà ni ṣùgbọ́n gbà tó bọ́ sí yẹn ló máa ń dùn yàn so tẹ́ máa rò náà nìyẹn pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ kò sí ọgbọ́n kankan ju pé kéèyàn gbà fọlọ́run lọ arọ ẹ̀yin náà wípé Ọlọ́run á bá wa tù yín lọ́kàn á dẹ̀ bá wa tù yín lójú Ọlọ́run á dẹ̀ bá wa dùn yín nínú àfọwọ́tọ́ ọkàn yín ojú òní ti yín pé kókó tá a fìdí ẹ̀ múlẹ̀ àtàwọn àdìtú kí làdìtú òun ni ọ̀rọ̀ tí ò fẹ́ fi gbogbo ara yé wa ṣe rí bí wọ́n ṣe tú àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ yẹn sílẹ̀ ọ̀rọ̀ kan bẹ tó jẹ́ pé ó ní ìbéèrè nínú àwọn ọ̀rọ̀ kan bẹ tó jẹ́ pé ó ta kókó tí kò yéèyàn nínú ìtúsílẹ̀ yẹn àwọn ìrìn àjò kan wà tó jẹ́ pé ẹni tó bá sọ pé ó yé òun tó nǹkan lo àìdíà lásán ni kí làwọn nǹkan náà ẹ jẹ́ kí n yan káyé gbẹ̀ngbẹ̀ lè bá mi yan mọ́ sí gbogbo ọ̀rọ̀ yẹn dì kó tó di pé wọ́n á kí àwọn èèyàn ẹ̀yin aráalé ẹni tó bá ní làákàyè nígbà tí ẹni tó jẹ́ ọ̀gá torí mo mọ̀ pé principal yẹn náà fi ṣe bíi team leader fún gbogbo àwọn tó jí kó yẹn nígbà tí ọ̀gá wọn ń sọ̀rọ̀ ìyẹn principal etí principal sọ òun ni wípé ó ní adúpẹ́ ayé gbẹ̀ngbẹ̀ ẹ bá mi tẹ̀lé ọ̀rọ̀ yẹn mo rí pé nígbà tí principal ń sọ̀rọ̀ ó ní adúpẹ́ our father mo tiẹ̀ kí wọ́n fẹ́ sọ pé our father in the Lord kí ní kan bí wọ́n fẹ́ dákọ̀ lórúkọ Jésù ni but ìgbà tí principal máa sọ̀rọ̀ wọ́n ní adúpẹ́ lọ́wọ́ our father our president mo rí pé nígbà tí principal fẹ́ dúpẹ́ ọ̀dọ̀ president nìkan òun ni wọ́n dúpẹ́ lọ wọ́n dẹ̀ láwọn kí gbogbo àwọn tó jẹ́ security officers tí wọ́n rán wá wọn nítorí wọ́n try kí nìdí abájọ tá a fi lè sọ pé arábìnrin yìí ìyá yìí kí nìdí tá a fi lè sọ pé orúkọ president nìkan ló dá ó láwọn dúpẹ́ lọ́wọ́ president kò sọ pé wọ́n dúpẹ́ lọ́wọ́ governor ẹ ṣèyẹn lé ní
ẹ̀kejì ni pé àṣà ìgbà tí wọ́n ya fọ́tò pé wọ́n ti rìlíìsì wọn yẹn fọ́tò tí wọ́n yà tí wọ́n fi rìlíìsì wọn yẹn fọ́tò yẹn jọ nǹkan méjì ìsídà kò jẹ́ pé àwọn presidency tó rìlíìsì fọ́tò yẹn ìsídà kò jẹ́ wípé wọ́n pe àwọn bandit pé ẹjọ́ ẹ bá wa ya fọ́tò wọn kẹ́ ẹ send ẹ̀ sí wa ká lè upload ẹ̀ sáwọn èèyàn pé wọ́n ti regain freedom ṣé mọ̀ bí wọ́n ṣe wà yẹn ìsídà kó jẹ́ pé àwọn bandit yẹn gangan ni wọ́n bá wọn ya fọ́tò yẹn àti fídíò yẹn tí wọ́n send ẹ̀ sáwọn presidency tó fẹ́ upload ẹ̀ tàbí kó jẹ́ pé presidency ràn yẹn lọ torí ayé gbẹ̀gbẹ̀ tẹ́ bá kíyèsí kínní yẹn background ibi tí wọ́n dúró sí inú igbó àwọn bandits ibẹ̀ ni wọ́n ti ya fọ́tò ó wá lè jẹ́ pé bóyá àwọn presidency gan ò tí ì dé tí wọ́n kàn sọ fún kan nínú àwọn bandits pé bá wa take picture yẹn kó bá wa ṣe short video kó send ẹ̀ sí wa tàbí kó jẹ́ pé presidency ti ràn yẹn débẹ̀ àwọn aṣojú wọn ló ya fọ́tò kókó tá a fẹ́ fàyọ ni pé ibi tí wọ́n dúró sí nínú igbó yẹn kò jọ ibi tí àwọn ọlọ́pàá ti bá àwọn bandits jà ó jọ ibi tó jẹ́ pé sùúrù ni wọ́n fi jọ sọ pé ẹkún ọwọ́ àti ẹ̀sìn bọ́ pé àtùmọ̀ ríra ń gbà míì torí pé lásìkò tí wọ́n rẹ́rìn inú igbó ọ̀dọ̀ àwọn bandits ni wọ́n ti ya fọ́tò ibẹ̀ ni wọ́n ti ṣe fídíò tí wọ́n ti láwọn ti regain freedom wọn àti ìdégboro wọn sì wà nínú igbó yẹn bandits àtàwọn ìjọba tó gbà wọ́n sílẹ̀ ó wá jọ bíi pé àsọyípọ̀ kan náà kàn jọ sọ pé ẹkún wọn lẹ́kọ̀ọ́ sódà bá mi ya fọ́tò gbogbo wọn kó sẹ́ndì ẹ̀ sí mi so màá tún pè lọ́jọ́ Monday ní tó fẹ́ jọ nìyẹn àdìtú ẹlẹ́ẹ̀kẹta tó wà ń bẹ̀ òun ni pé gbogbo àwọn tán wá jí kó ta wá rí nínú fídíò yẹn gbogbo àtìyá àtàwọn ọmọ yẹn gbogbo wọn náà rẹ́rìn tínú wọn ń dùn wọ́n wá jọ ẹni tó jẹ́ pé tí wọ́n bá bi léèrè gan pé ṣé ẹ máa lọ lé ní àbíkájọ́ òdìjọ́ Monday wọ́n á fẹ́ ní kẹ́jẹ́ káwọn dúró dọjọ́ Monday ojú gbogbo wọn tá a rí nínú fídíò kò wá jọ tẹni tí ìyà ń jẹ àfi bí ìgbà téèyàn fẹ́ fi ọ̀rọ̀ náà ṣe òṣèlú tí wọ́n wá kó wọn pamọ́ sínú ilé kan tí alámàlà ń jàmàlà tó ní ráìsì ń jẹ ráìsì tó ní kálukú dẹ̀ ń gbádùn ayé ẹ̀ ìdúró wọn ẹ̀rín ni gbogbo wọn ń rín ẹ wo àwọn tí wọ́n jí gbé ní ẹ̀dá oníyọ̀ lẹ́kìtì bí wọ́n ṣe kó wọn dé padà báyìí ẹnìkan kan ò lè rìn mọ́ nínú gbogbo wọn hospital ni gbogbo wọn láǹdì sí wọ́n ń gbé wọn bọ́ọ̀lẹ̀ ní mọ́tò báyìí bí wọ́n ṣe ń gbé wọn lọ sí hospital lélẹ̀ but àwọn ilé bí wọ́n ṣe dé ojú wọn fresh inú wọn ń dùn àtọmọdé àtàgbà wọn gbogbo wọn kódà ìkan mu súùtì inú wọn tó mu súùtì lọ́wọ́ báyìí ó túmọ̀ sí pé òṣèlú ni wọ́n fi kinní náà ṣe wọ́n fún wọn ní nǹkan tó ń fẹ́ tó bá ti wá fẹ́ dẹ́rù bá àwa tá a jẹ́ aráàlú wọ́n wá kó wọn lọ sínú igbó yíyí wọ́n wá na ìbọn sí wọn lẹ́nu báyìí tó bá ti ṣe fídíò tán wọ́n wá àná yín ẹ ṣe báyìí ọ̀yà ẹ̀ sọ kí lẹ́nu fẹ́ jẹ náà ráìsì àwẹ̀ ẹ̀ mọ̀ ẹ já sọ̀rọ̀ ń pa yìí wọ́n dúró inú igbó àwọn bandits náà ti ya fọ́tò pé wọ́n ti fà wọ́n lẹ̀ bandits àtijọba tí ọba yìí kò mọ òrówó ni mo fẹ́ lè ní pé ayé bọ̀bọ̀ àtàwọn bandits àtijọba ṣé ẹ ń ṣe mítìnì ni ẹ ní kí n mo rí. tàwa pè mí sí mítìnì èmi náà gbowó ni. ẹ ní kí n mo rí tí mo fi ní pé ṣẹ́yìn náà ti ń bá ìjọba àtàwọn bandits ṣe mítìnì. alájú kìlẹ̀. èyí tí mo rí ni pé tẹ́ ẹ bá ń fẹ̀sùn kan ìjọba ipa àwọn àtàwọn bandits ṣe ẹ máa ń jẹ́ ká mọ̀ pé wọ́n ti lẹ̀ pọ̀ fọ́tò àti fídíò tán pípọ̀ ṣe ebi gbogbo ẹni tó bá rí ẹwà wọn ti ẹ̀dá oníyọ̀ lẹ́kìtì nígbà rí gain freedom níbo la ti rí wọn nígbà tí wọ́n dégboro lé wọn nígbà tí mọ́tò gbé wọn dé but àwọn eléyìí inú gbó bandit gangan náà sì wà tán ti ya fọ́tò tán ti ṣe fídíò kí wọ́n ti fà wọ́n lẹ̀ wọ́n ti ẹ̀ tí ì délé gan tó ẹ̀jẹ̀ ànágọ́rọ̀ yà yé gbẹ̀rẹ̀. ẹ ṣeun alájí ọ̀rọ̀ mi yóò yàtọ̀ lálẹ́ yóò yàtọ̀ díẹ̀ a kí gbogbo lílẹ̀ kàn sí a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìtúsílẹ̀ àwọn tí Ọlọ́run bá ti bá wa tú wọn sílẹ̀ mo lérò pé yá ni bóyá èmi náà wà lára àwọn tí Ọlọ́run gbàdúrà mi ni nítorí pé Ọlọ́run gbàdúrà mi lónìí tábà wo first program alájí ó sọ pé kí Ọlọ́run bá wọlá àwọn ọmọ kéékèèké yẹn tí wọ́n lẹ́sẹ̀ lọ́rùn oríkè bẹ́ẹ̀ ṣe sọ nìyẹn kọ́lọ́n bá wa tú gbogbo wọn sílẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ̀yà àgbàdúrà pé tí ó gbé owó fún wa fún ṣòwò wa kó yọjú ayégbègbè àmà nídìí owó kékeré ni alájí kó kéré o nílá ni o níwájú Ọlọ́run kó kéré níwájú àwọn ẹ̀dá ló ti pọ̀ àdúrà alájí sábà wo fídíò yẹn lóòótọ́ adúpẹ́ ayọ̀ pé wọ́n regain freedom wípé wọn àti ẹ̀pà kankan dànù láàrin wọn yàtọ̀ fáwọn tí wọ́n ti pa tẹ́lẹ̀ lẹ́yìn àwọn tó ti pa tẹ́lẹ̀ tá a bá wo ọ̀rọ̀ tí principal tó wà láàrin àwọn ọmọ yẹn sọ a máa rí wípé
ohun tá a fọ́ sínú fèrè òun ni fèrè fún jáde. ìyẹn ọ̀rọ̀ ti principal. bẹ́ẹ̀ ni ohun tí wọ́n ní kí principal sọ ni principal sọ. Alhaji. ṣé kó possible kan sọ pé nǹkan kan ni kò sọ. bí tí mo ti lọ́rọ̀ mi á yàtọ̀ ni wípé wọ́n jẹ́ kó yé principal wípé kì í ṣe state level. àbí pé kì í ṣe governor. kì í ṣe under state level ìyẹn ni pé governor àwọn kọ́ ni wọ́n yọ ẹ́ jáde o gbogbo tó ṣẹlẹ̀ federal government ni so ẹ jẹ́ kí ọpẹ́ yín kó lọ sọ́dọ̀ president. ok bóyá yẹn ló fa ìtóbìnrin yẹn fi jẹ́ pé àwa president nìkan ló dárúkọ àtàwọn security. Alhaji Yorùbá máa ń sọ pé ìjà ló dé lórí ìdòwe o. Alhaji máa padà sórí ọ̀rọ̀ gómìnà Ṣèyí Mákindé. Gómìnà Ṣèyí Mákindé ń fi ẹ̀mí àwọn ìpínlẹ̀ Ọ̀yọ́ ta kite wọ́n fi ń play politics. lóòótọ́. bẹ́ẹ̀ ni torí wípé ǹjẹ́ ṣé gómìnà Ṣèyí Mákindé ṣé wọ́n tiẹ̀ lọ kàn sáàrẹ rí nípa ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé yìí. bọ̀ táwọn náà ń bínú wọn láàrin òpè àwọn ni. kí báwọn ṣe ààrẹ ní ìmọ̀ pé àbáwọn làwọn lọ bá ààrẹ ṣọ́dọ̀ ààrẹ nìkan ti ṣẹlẹ̀ àbí ṣètò nìkan ti ṣẹlẹ̀. èyí táwọn rò ní pé ebi àwọn ni ọmọ àwọn yẹn kú ọmọ lọ́dọ̀ àwọn. tó bá jẹ́ pé fọ́ọ̀tù ọmọ ni wọ́n jí gbàbí ìyàwó gómìnà náà jí gbé ṣé wọn nìkan sáàrẹ. wọ́n fẹ́ kàn sáàrẹ nìkan. Alhaji gómìnà Ṣèyí Mákindé fi ẹ̀mí àwọn ìpínlẹ̀ Ọ̀yọ́ ta káìtì. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n a dúpẹ́ pé àwọn ọmọ yẹn ti jáde ní fídíò tá a rí tí wọ́n dárúkọ president nìkan àtàwọn security agencies ohun tí wọ́n sọ fún wọn kí wọ́n ṣe òun ni wọ́n ṣe yẹn. Alhaji nípa wípé ọ̀rọ̀ mi ò ní pọ̀ nípa wípé inú igbó ni wọ́n ti ṣe láti capture fídíò yẹn táwa fi wé tí ètò ṣẹlẹ̀ lẹ́kìtì àárín ìlú Èkìtì wọ́n ti délé. bẹ́ẹ̀ ni wọ́n kódà wọ́n ti délé wọn wọ́n gbé wọn bọ́ọ̀lù ẹnu mọ́tò ni. inú igbó ni wọ́n ti capture wọn Alhaji. àwọn tó ṣe fídíò yẹn tí wọ́n gbé jáde èmi ò lè sọ wípé àwọn terrorists wọ́n ṣe fídíò yẹn tí wọ́n sẹ́ndẹ̀ àwọn tí wọ́n lọ gbà wọ́n sílẹ̀ àwọn ló máa ṣe fídíò yẹn tó máa post ẹ̀ jáde látàrí pé opinion tèmi mò ń sọ o. mo gbádùn yín dáadáa. látàrí pé bóyá ọkàn àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà lókè nípa àwọn ọmọ tí wọ́n jí gbé ní Ògbómọ̀ṣọ́. káwọn máa wulẹ̀ délé wípé àwọn ṣẹ́ máa kó wọn délé káwọn tó máa ṣe fídíò ìgbà táwọn ti capture wọn yẹn táwọn ti rí wọn gbà jáde. káwọn kúkú ṣe fídíò káwọn lè fa àwọn èèyàn lọ́kàn balẹ̀. káwọn fi àwọn èèyàn lọ́kàn balẹ̀ káwọn fi sí social media. torí tá a bá wo sọ́ọ̀sì tí fídíò yẹn ti kọ́kọ́ jáde àtọ̀dọ̀ presidency ni Báyọ̀ Ọ̀nànúgà. opinion tèmi ni pé bóyá káwọn tètè fi síta kọ́ káwọn èèyàn tètè balẹ̀ Alhaji tẹ báwo nígbà tá a náà ṣètò ẹni pé kí ló dé tóun mi ò lọ sókè. mo ní tá a bá ń kà ní méjì ó kú ọjọ́ bíi díẹ̀ tóṣù méjì ó pé àwọn ọmọ yìí wọn àti ìrì wọn kó jáde. láì mọ̀ pé bá a ṣe ń sọ. wọ́n ti rí sí fọ́tò. rírò ní tènìyàn ṣíṣe tolúwa ọlọ́run kú onírí ìsásùn yìí. bẹ́ẹ̀mi ṣe rí àárín yẹn nìyẹn wípé wọ́n fẹ́ tètè rìlíìsì fọ́tò láti inú igbó fún gbogbo èèyàn wípé àwọn ti rí wọn gbàjà àwọn wọ́n ti wà rìlíìsì o. láfi rò pé kò nídìí káà tó kó wọn délé. ká tó ṣe fídíò. látàrí pé Alhaji pé both principal àtàwọn ọmọ school gbogbo wọn inú ẹ̀rín ni wọ́n wà inú wọn ń dùn. Alhaji tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo àwọn tí wọ́n abduct wọ̀nyí wọ́n fi yà jẹ wọ́n lójú méjèèjì ni bá a ṣe rí situation àwọn tó wà lẹ́kìtì bẹ́ẹ̀ la ṣe máa rí situation wọn. tó bá jẹ́ pé wọ́n fi yà jẹ wọ́n bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bá a ṣe rí situation àwọn eléyìí tí wọ́n release wọn lónìí Alhaji nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgọ́ Alhaji. kódà ojú wọn dán ju ìgbà tí wọ́n ṣẹ̀ débẹ̀ lọ. nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgọ́ Alhaji. gbogbo wọn náà sì rẹ́rìn. Alhaji àti àwọn bandit àtàwọn ìjọba ó ní nǹkan kan tó jọ ń fapò tí wọ́n jọ ń ṣe papọ̀ bíi business. wọ́n ń fi ẹ̀mí àwọn aráàlú ta káìtì. Alhaji ó ní nǹkan kan tó jọ ń fapò ó lè jẹ́ nípa oil refinery gan ni ó lè jẹ́ kankan ló dá wọn àtijọba pọ̀ tó fi di pé àwọn ọmọ ọkọ àwọn aráàlú láti sabotage ìjọba yín bí mo ṣe rí àárín yẹn nìyẹn ṣùgbọ́n ju gbogbo ẹ lọ àdúpẹ́ pé àti principal àtàwọn student wọ́n ti gba òmìnira ṣùgbọ́n ìbéèrè tí mi wá bí táwa bí wa ní pé Alhaji wọ́n ti gba òmìnira inú wa ń dùn ìjẹta ló tún kàn tá a bá sọ pé àwọn olórin jẹ́ kí wọ́n ṣẹlẹ̀ mọ́ Alhaji à ń tanra wa jẹ ni
ọlọ́mọdé kí irú ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́ à ń tanra wá jẹ́ ni nítorí ẹ̀ka mọ̀ gbàdúrà tó ẹ̀ka gbọ́ ni wípé wọ́n ti end the insecurity Nàìjíríà kò yẹ ká máa dunú tán wípé wọ́n ti release àwọn kan sílẹ̀ tààrà túmọ̀ tá máa kó lọ́la ìyẹn ṣé gbogbo àwọn tó ti kó lẹ́yìn àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ṣe ti release wọn àwọn èèyàn tó tún ti jí gbé lẹ́yìn àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n sì gbé nìkan lánàá lọ́nà òkè ìwà bí nǹkan lánàá yìí wọ́n àti release wọn. So ìgbà wo ni ogun insecurity first dákẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣáwọn olóṣèlú wa ṣé ń fẹ̀mí aráàlú ta káìtì ni ṣé wọ́n fẹ̀mí àwọn aráàlú play dice ni. State House press release President Tinubu expresses joy over the rescue of really abducted children and teachers comment security agencies. Alhaji wọ́n tún ṣe jù yẹn tán sìn. Alhaji ṣé ọ̀rẹ́ yìí náà sọ̀rọ̀ ọmọ Ìbàdàn ni mo wọ́n náà fẹ́ bí dúpẹ́ question. ọ̀rẹ́ yìí náà sọ̀rọ̀ wọ́n náà dúpẹ́ lọ́wọ́ Ewu lọ́wọ́ lọ sá. Ṣèyí Mákindé àwọn náà ti upload síta wọ́n láwọn dúpẹ́ lọ́wọ́ ta ni. lọ́wọ́ àwọn security tó ṣiṣẹ́. Alhaji mo fẹ́ bí ṣé gómìnà Ṣèyí Mákindé èmi ò lè dáhùn béèrè yẹn pé wá tẹ́bi. ṣé gómìnà ṣe ni wọ́n ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ṣé bá bí ẹ̀yin náà ṣẹ́yìn náà mọ̀ pé gómìnà ni ṣé pẹjapẹja wà ní. torí fídíò tó jáde ni tóbi gbìyànjú yẹn sọ wípé àwọn dúpẹ́ lọ́wọ́ president bẹ́ẹ̀ ni wọ́n yọ àwọn kúrò. wọ́n sideline state governor kí ló dé tí wọ́n dúpẹ́ lọ́wọ́ president àti state governor wọ́n dúpẹ́ lọ́wọ́ president àti àwọn security agencies. Alhaji wọ́n sọ wípé ẹni tó lọ gbà wọ́n lẹ̀ ni wọ́n sọ wípé ẹ wá o principal ẹ̀yin ni leader ẹ̀yin ni kẹ́ ẹ sọ̀rọ̀ ẹni tó gbà yín lẹ̀ ni kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. So wọ́n ti fi yé wa wípé gómìnà Ṣèyí Mákindé wọ́n á ṣe kankan nípa àti gba àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n jí ní àkàtà wọn sílẹ̀ torí wọ́n ń dá Ọ̀yọ́ state ni wọ́n. Ìbéèrè wa wá ní pé kí ló dé táwọn olóṣèlú tí wọ́n fi ẹ̀mí àwọn aráàlú tó fi ń play dice. Ǹjẹ́ àwọn ọmọ tí wọ́n tú sílẹ̀ ní sin Alhaji ṣáwọn òbí wọn lè jẹ́ káwọn ọmọ yẹn lọ skul yẹn mọ́ ìyẹn ní ṣáwọn òbí wọn á lè jẹ́ káwọn ọmọ yẹn tiẹ̀ lọ skul mọ́ èjì ṣé principal rẹ ṣé kò ní resign kó as principal torí principal gan wá wò pé èló gan làwọn gan ń gbà lówó oṣù. ó lè ro tẹ́mi wá fẹ́ lọ sí. ó lè ro aláìtàlá ní parọ́ fún yín. lóòótọ́ náà ti gba ọmọ yẹn sílẹ̀ ṣùgbọ́n alájẹmọ́ lóòótọ́ wọ́n lè kọ́ sílẹ̀ ká máa jẹ oúnjẹ ìbánu lójúmọ́ nínú lẹ́nu bá ṣe kó wọn tán yìnbọn tán fìbọn kó wọn kó wọn bẹ̀ trauma yẹn wà lára wọn. ó máa wà bẹ́ẹ̀ o tí pé ẹ̀ẹ́dẹ̀mọ́ yẹ̀yẹ̀ tí wọ́n máa kó bá wọn bẹ̀ lójoojúmọ́ àmọ́ tí wọ́n ti yìnbọn pàṣẹ ju wọn. tá a bá wo uniform àwọn kan láwọn uniform school ṣì wà lára wọn. bẹ́ẹ̀ni. àmọ́ ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ lójú àwọn ọmọ yẹn níbi tán kó wọn sí. mo ṣe ni pé kí ló dé táwọn ìjọba àwọn olóṣèlú wa wọ́n fi ẹ̀mí àwọn aráàlú wọ́n fi ń ta dice wọ́n fi ń ta kite. lóòótọ́ àti lódodo adúpẹ́ lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè adúpẹ́ lọ́wọ́ president wa lẹ́ẹ̀kan sí president Bọ́lá Ahmed Tinubu fún akitiyan wọn láti gba àwọn tí wọ́n gbà sílẹ̀. Alhaji gba tí mo á rí fídíò yẹn ó láwọn question kan táwọn yẹn ń béèrè question kan tó dẹ̀ ń padà táwọn yẹn ń béèrè. ok question kan tọ́pọ̀lọpọ̀ yẹn wá ń béèrè. tọ́pọ̀lọpọ̀ yẹn ń béèrè ni wípé níbo làwọn kidnappers yẹn wá wà. àyẹ̀rọ wọn ti ẹ pé wọn ẹnìkan kan sọ̀rọ̀ pa tiwọn ọ̀rọ̀ kọ́dà bí àti yẹn lọ sí ibì kan pé ẹ̀lọ́ ẹ̀ka san ẹ̀jọ̀ ọmọ ilé wa gbalẹ̀ èló ni ká san tí wọ́n dẹ̀ jọ bọ̀wọ́ kí ẹ tó tábà ìpè so àmọ́ àtúmọ̀ ìran gbà mí. èmi lérò bóyá pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ mọ ìdí abáyọ àwọn kidnappers ní opinion tèmi Alhaji mo tún wá wò láàrin kan wípé tí wọ́n bá gba àwọn ọmọ sílẹ̀ ló yẹ ká wá after kò yẹ ká wá after àwọn kidnappers yẹn ẹjẹ́ tí wàá sọ wípé wọ́n ti wàá attack àwọn kidnappers gan wípé wọ́n ti wàá attack wọn pa wọn kò yẹ ká gbé jáde lórí social media. ebi báwọn ò tiẹ̀ wulẹ̀ pa wọ́n wulẹ̀ bá ti pípa lọ kásá ti fọmọ ilẹ̀ láyọ̀ àtàlàfíà láyé. èmi jẹ́ ń sọ tèmi ní Alhaji. a ti mọ̀ kí wọn kúkú ní kankan ṣe fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Alhaji jẹ́ ń sọ opinion tèmi. gbẹgbẹgbẹ ní kíni. tó bá jẹ́ pé wọ́n tiẹ̀ wá attack àwọn terrorist yẹn tó bá gbé jáde lórí social media wọ́n fi ẹ̀mí àwọn aráàlú sínú ewu ni. pé tí wọ́n bá fèsì wọn. kí ni pé tó bá fèsì wọn o tó bá attack wọn láti afẹ́kọ́ tó attack wọn pa wọn wọ́n upload sórí social media ṣé kì í ṣe pé wọ́n fi ẹ̀mí àwọn aráàlú sínú ewu míì. ṣé kó possible bẹ́ẹ̀. Alhaji ó possible bẹ́ẹ̀. ẹ ṣáwó. èmi ò support pé káwọn sójà kàn máa attack àwọn terrorist kan pa àwọn tán kàn máa upload sórí social media nípa àwọn terrorist àwọn apalẹ̀ léyìí wọ́n fi ẹ̀mí àwọn aráàlú sínú ewu ni. interfere positive result la fẹ́ gbọ́ wípé ìjọba ti end the security Nigeria wọ́n ti end the insecurity Nigeria kì í ṣe pé káàkiri máa rí fídíò pé wọ́n ti pa àwọn terrorist mẹ́ta lónìí wọ́n ti pa wọn lọ́la wọ́n ti pa méjì lọ́la táwa ti ń gbọ́ pé wọ́n ti pa nọ́mbà terrorist mẹ́ta lónìí mẹ́rin lọ́la wọ́n ń fi ẹ̀mí àwọn ará ìlú sínú ewu ni.
torí bàbá ṣe ń mú nọ́mbà jáde pé ẹ ti pa mẹ́ta ẹ ti pa mẹ́rin àwọn terrorist wọ́n máa àtáàkì ìlú sí ni. èmi ò fọwọ́ sí pé. ìyẹn nínú wòye tọ̀dọ̀ tí. nínú wòye tèmi mi ò fọwọ́ sí pé tí àwọn army àwọn armed forces wa àwọn sójà ni àwọn police ni tẹ́ bá attack àwọn terrorist bóyá wọ́n rí wọn attack wọn pa wọn àbí kankan àbí wọ́n overcome wọn á rí láti máa upload ẹ̀ sórí social media ó máa padà jẹ́ problem for orílẹ̀-èdè Nàìjíríà nígbà táwọn terrorist bá rí pé wọ́n ti ń pa àwọn ní mẹ́ta mẹ́rin tó wá rí pé orí social media the news ti tètè máa ń fly wọ́n máa padà máa attack àwọn ọmọ Nàìjíríà lọ́dọ̀ tèmi fẹ́ mọ gbọ́ ni wípé ètò insecurity ó ti ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ká dẹ̀ máa rí positive result ju ká máa rí fídíò pé wọ́n ti pa olórí àwọn terrorist níbi kan lónìí wọ́n ti pa àwọn gáàgì mẹ́rin níbi kan lọ́la kò help wa lórílẹ̀‐èdè Nàìjíríà. bí o ṣe pé kòpin dé bá insecurity. bí kòpin dé bá insecurity so bó ṣe release àwọn ọmọ yìí kò ní ìdí pé ká ṣe máa béèrè pé àwọn kidnappers wà á kọ kí la fẹ́ fi wọ́n ṣe. tó bá tiẹ̀ jẹ́ pé owó gan àwọn ìjọba gan san gan ẹ jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀ kò kàn wá torí pé àwọn tí wọ́n lọ ọmọ tí wọ́n níyàwó tí wọ́n lélẹ̀ àwọn ni wọ́n mọ táwọn ti fojú fò kọjá àwọn náà mọ tó ti kan àwọn kọjá àwọn náà mọ tó ti ju àwọn kọjá bí oṣù méjì ṣùgbọ́n àwa tá a mọ̀ túmẹ̀ láàmú béèrè pé èló ni wọ́n sọ fún àwọn kidnapper wọn kọ́ wọ́n sọ fún àwọn kidnapper ni kámọ́ máa káfíyẹ lẹ́fọ̀ọ́ lọ àtàwọn ìjọba àdúrà tiwa ni pé kí irú ẹ̀kọ́ mọ̀ tún ṣẹlẹ̀ sọ́mọ ẹlòmíì àbọ̀mọ́ tiwa torí àwọn tó kàn tó ti ń pé túmọ̀ lọ tí wọ́n rí ọmọ tá mo lọ sí skul àárọ̀ tí wọ́n wá rí lọ mú padà lọ́sàn-án tó ẹgbẹ́ ìrìnsọ̀ máa gbọ́ ni wípé àwọn kidnapper ti kó àwọn ọmọ lọ fáṣẹ ìrí àwọn ọmọ nísìnyí after 2 months àbí ọkọ school principal tó ṣe ń rí yàwó nísìnyí after 2 months kàn lọ bí ọkọ principal wípé ẹ ló san ìgbà tí ìyàwó ti dé ṣé ìyàwó ń ṣe ẹ̀rí kankan gbọ́ lẹ́nu bóyá àwọn ìjọba lọ sanwó tán rẹ ni kí la expect kí ọkọ principal sọ èpè kan ní ògbé wọn ṣẹ́ ni torí pé ní àjọ kọkọ dúró pé òun ti ẹ̀rí ìyàwó tó àtàwọn ọmọ tí wọ́n jáde láyọ̀ àtàlàfíà bọ ibi tó kù díẹ̀ káàtó ni wípé nígbà tí wọ́n máa fẹ́ dúpẹ́ lórí fídíò tí wọ́n dárúkọ presidency nìkan tá dárúkọ presidency nìkan àtàwọn security agencies tó wá dà wọ́n sílẹ̀ kí ló ní tí wọ́n yọ state level kúrò ń bẹ̀. bóyá state level bá wọn lọ́wọ́ sí rárá. ṣùgbọ́n Alhaji ó kù nìbọn ro olórí sọ pé ó kù nìbọn ro Alhaji ìròyìn sì máa jáde o. ìròyìn sì tún máa padà jáde. Alhaji a máa padà gbòòròyìn bọ́n ṣe ṣekùfà bọ́n ṣe yọ wọ́n jáde ìròyìn máa jáde o. ó lè jẹ́ wípé ara àwọn local security wa náà lọ gbà wọ́n lẹ̀ ìròyìn máa jáde Alhaji o. mo dẹ̀ pé irú ìyá principal yẹn á padà sọ̀rọ̀. á padà sọ̀rọ̀ ẹ má jà gbàgbọ́ wípé nígbà tí ti Ìbàdàn ṣẹlẹ̀ ti Dálélábù ṣẹlẹ̀ Alhaji àwọn ọlọ́pàá là ń gbọ́ ṣùgbọ́n a padà gbọ́ ẹ̀ tó ṣiṣẹ́ yẹn jáde o. bẹ́ẹ̀ni tí o dẹ̀ kì í ṣọ̀rọ̀ àwọn ọlọ́pàá. bẹ́ẹ̀ni àti gbọ́ ròyìn lónìí ṣùgbọ́n lọ́la látọ̀lá lọ Alhaji ìròyìn mi máa jáde o bí kò ṣe kú bọ́ bẹ́ẹ̀ ṣe dùn ó máa jáde. torí pé wọ́n ṣe bọ́ ta ń sìn ó lè fa kéèyàn má ti gbọ́ kankan. àmọ́ àwọn tó lọ ṣokùnfà bọ́ ṣe jáde o lóòótọ́ àti ọ́fíìsì president láti gbọ́ pé wọ́n ti jáde ṣùgbọ́n àmọ́ àwọn tó ṣiṣẹ́ ó wá lè jẹ́ bóyá commissioner of police state ni o ó lè jẹ́ IGP ni o ó lè jẹ́ àwọn local vigilante wa náà sì ni ṣùgbọ́n a máa gbọ́ sọ́ọ̀sì ibi tí bá ṣe kó wọn jáde ó máa padà jáde ní Nàìjíríà Alhaji ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yíyọ tí wọ́n yọ wọn jáde ṣùgbọ́n ìbéèrè náà ni wípé ta ló tún kàn. ìyẹn ni wàhálà tó wà náà. torí ta bá ní ká bẹ̀rẹ̀ pé ta ló tún kàn ẹlòmíì ò wé pé irú ìsọkúsọ làwọn sọ kì í ṣe ìsọkúsọ. ìsọkúsọ kọ́. torí pé insecurity ò tí ì dópin Nàìjíríà o ta ló tún kàn. ìyẹn gan la dẹ̀mọ̀ báyìí bá a tún ṣe sọ̀rọ̀ báyìí wọ́n tún ti ń jẹ́ lómi gbé báyìí. ta ló tún kàn àmọ́ báyìí nítorí pé àwọn ìjọba wa wọn jẹ́ ká mọ ọwọ́ ọ̀tún wa yàtọ̀ tó sí mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ó sọ wípé àwọn ìjọba wa tí wọ́n ń rúlu wa àwọn ìjọba wa pátápátá àwọn àti bandit wọ́n jọ mọ̀ra wọ́n jọ mọ́tọ́jọ́ ń ṣe pọ̀ torí Alhaji táwọn ìjọba àti bandit tó bá mọ́tọ́jọ́ ń ṣe pọ̀ ó yẹ kí federal government kan ti call arrest Gumi. àdéhùn ìjọba kankan kó mu rí. àdéhùn ìjọba kankan kó mu láti ìjọba Ọbásanjọ́ títí dòní. ẹ mọ̀ bóyá Gumi ọ̀gán náà padà pé. Gumi sì wà bẹ́ẹ̀. bóyá Gumi ọ̀gán náà padà pé tó líǹkì wọn pé ẹ má wọrí bàbá yín pé wọn. tíjọba bá ti lè mú Gumi bí Gumi ṣe máa ń sọ̀rọ̀ nípa terrorist tó yẹ pé ara wa ni wọ́n tíjọba ò sì lè gbé Gumi títí dè sìn ajẹ́ wípé àwọn ìjọba àtàwọn bandit wọ́n jọ ní àjọṣepọ̀ fi àfẹ́ tara lù.
ẹ̀yin ará iléeṣẹ́ ń gbọ́ nǹkan tá à ń sọ o fífi tí wọ́n fi sílẹ̀ kí ni ìyàlẹ́nu tẹ́yìn rí ń bẹ̀ kí ni nǹkan tó rú yín lójú àbí kí ni nǹkan tẹ́ lè sọ. inú gbòòrò wa lójú. tó ẹ máa bọ́rọ̀ ibò ayé gbẹ̀ngbẹ̀. níwọ̀n gbà tí ọ̀rọ̀ gómìnà bá ṣe ń ṣe gómìnà tíjọba àpapọ̀ orí nǹkan kan sọ ní lórí tí wọ́n dẹ̀ ti end insecurity mi ò tí rò bẹ́ẹ̀ ó yẹ ká sùn ká máa falala o ó ṣe ká máa fojú apá kan sùn lórílẹ̀‐èdè nàìjíríà lóòótọ́ àti lódodo a rejoice pẹ̀lú àwọn ọmọ tí wọ́n ti tú sílẹ̀ tí wọ́n yọ jáde ṣùgbọ́n ìbéèrè ibẹ̀ ni wípé báwo ni security ó ṣe dẹ́kun lórílẹ̀‐èdè nàìjíríà. ok ẹ káàbọ̀ sórí ètò. hello. ẹ káàbọ̀ sórí ètò. àwa nìyẹn o. àsìkò oríire tàwọn ọmọ èlérògbò ẹ̀ tí ẹ̀ lẹ̀ ẹ̀sẹ̀ kó àbí kílẹ̀ kó ẹ̀. alájì àwọn àdúgbò pé a kó oore náà bọ̀ ó ní pákéjì ló bá dé. èwo lẹ tún pè pákéjì inú pé wọ́n rìlíìsì èèyàn. pákéjì ló bá dé alájì. èwo ló tún jẹ́ pákéjì. sẹ́rí kí ló bísà. mo léwo ló tún jẹ́ pákéjì. hello. ìntàmọ̀lá mọ̀ sẹ́rí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ jínígbé tó gbọ́n fẹ́ mọ̀ sọ́tọ̀ fún yín láti lẹ̀ mo fi ẹ̀mí àwọn èèyàn play nígbà tọ́rọ̀ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ àwọn victim yẹn wọ́n rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ pé àwọn ti kàgbákò but as time goes on lọ́wọ́ náà ṣe wá rí i pé ibi táwọn wà lẹ́yìn báwọn ọkọ̀ ráyè rí àwọn fámílì àwọn holiday náà lọ. wọ́n ṣe pé vacation náà lọ bẹ́ẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni nǹkan tí ìgbà máa tẹnumọ́ ni pé aláàjì wáì tí wọ́n fi bí bàbá tó dú lọ́rùn yẹn kí ni nǹkan tó ṣẹlẹ̀. tó fi jóun nìkan. mo sọ fún yín. ṣé bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹni sí pé tá bàbá yẹn rí bẹ́ẹ̀. nǹkan tí kò yẹ kó rí ó ti mọ ẹni tí ó bá padà gba freedom omi máa tẹ̀yìn ọ̀gbìn lẹ́nu order from above ni lọ́ọ́ fi dú ẹni yẹn lọ́rùn ló dẹ́ pé threat ni pé kí federal government àbí state government fi dash to their tune ni wọ́n ti tún pẹ́ lómi that is number one. now ṣé nígbà tó fẹ́ ọ̀bí kùn yẹn lẹ̀ ǹjẹ́ rí traces pé yà jẹun ẹ lè rí. àrí o kódà gan ìkan mu súùtì inú àwọn ọmọ yẹn tó mu súùtì lọ́wọ́. wọ́n ń jẹ bisikíìtì tán rẹ̀. àbí bisikíìtì bẹ́ẹ̀ ni tán jẹ bisikíìtì. àwọn tí ẹ kọ̀ǹpí àwọn sí àwọn tí wọ́n gbé tí wọ́n release lẹ́gà oníyọ̀dé Èkìtì state ẹ kọ̀ǹpí àwọn síra wọn. àwọn yẹn wọ́n dà di sin bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹlòmíì ò tí ì lajú lọ tútù. now ó lẹ́wọ̀n fún wọn pé Ṣèyí Mákindé as Ọ̀yọ́ state governor ó ti mọ àpàdé àlùjọ ọ̀rọ̀ yẹn òun ni òfin tara jùjùjùjù olóbìn sọ fún àwọn èèyàn pé ok abájọ ó ti mọ̀ pé àwọn ọmọ tẹ̀yìn sunkún fún yìí wọ́n ń gbádùn ibi tán wà. ọkàn wo bí òun á balẹ̀ aláàjì. àwọn bá ń bí tó ìkọkàn nínú wọn ò tí nǹkan ò ṣe wọn èyí fi ń gbé ìjọ yẹn pé sóní representative lọ́dọ̀ bá nìkan fún formation pé ṣẹ́kálà ara wọn pípò yìí dáhùn nǹkan ò ṣe wọn o so they all knew what they were doing wọ́n fi wá trade politics ni. This is the new strategy tó fi ń embezzle owó aláàjì òun fún yín for fact wọ́n ti mọ̀ pé tí àwọn bá kó tán tíjọba mi bá wọlé tí ò fẹ́ fún àwọn ó lè túdé àwọn ó lè máa bú àwọn pẹ̀lú FCC but the new era tó fi ń kówó jẹ ni pé they will send their boys which is those terrorists those bandits those kidnappers they will send them out there go and will pay ransom ṣé ní àwọn tó kidnap yìí gan bíi 200,000 bíi 500,000 ni wọ́n ń fún àwọn tó lọ ṣe the huge amount of money. kò tí ẹ lé tó bẹ́ẹ̀ sáwọn ọmọ tó nù tún ni wọ́n fún 500,000 kò lé tó bẹ́ẹ̀. because alhaji wọ́n mú àwọn bandits kan ní east tí wọ́n jí àwọn ọmọ kan gbé so ransom of 30 million ni wọ́n san so ìgbà tó bá padà mú ìkan náà tó wá ṣiṣẹ́ yẹn ó ní 200,000 náà fún wọn. ṣe ẹ ti rí ìkan tí mo sọ 500 lọ́nà. àwọn tó ti sẹ́yìn they are just 5 in numbers ẹ wá wo 30 million ọ wá fún wọn ní 200,000 ibo ni huge amount of money tó ibo ló lọ. mo rò pé àwọn 200,000 500. so that's the target wọ́n ti mọ̀ pé tí àwọn bá ń lo ọ̀nà yẹn tí àwọn owó ìjọba wọn máa fi gba ransom ló máa fi ransom so another ten náà tó bá ṣe tán wọn ò lè prove wọn pé iye báyìí loss because a ti wà ní rẹ́pọ̀tì pé ní sọ́sọ́dẹ wọn kó yọ̀ báyìí àṣọ ransom báyìí ní sọ́sọ́ month wọ́n lè kó yọ̀ 20 nínú oṣù kan táwọn àṣọ ransom 50 million 30 million ẹ̀wù tó yẹ máa jẹ́ so kò ní ṣe trace wọn ní ṣe probe at the end of their tenure èyí tó ń ṣẹlẹ̀ tó ń sọ pé ṣe rí problem táwọn fèsì Nàìjíríà state governor
gbogbo ní foundation problem wa ní Nàìjíríà yìí ibi tí because máa ń claim presidency ni pé you have to hold these people with iron hand ìwọ ló lórí tí wọn bá fọwọ́ tó lè mú wọn máa bàjọ́ pé ẹ jẹ́ because wọn máa pariwo every day so ọ̀hún rí i pé ẹjọ́ wà ní ẹjọ́ ń ṣe ni because in fact the presidency bá give order tí gómìnà kò wọ́n padà president kí la máa sọ ọmọ ní they are all the same now. bẹ́ẹ̀ni. so ibi tí wọ́n rí presidency bú díẹ̀ rí báwí nìyẹn because you should hold everybody accountable for whatever they are doing na àwọn fún wọn lówó security vote over billions of naira ṣe wọn bí ṣe kankan and none of these governors dey pro bí kò wá ní account bó ṣe náwó bó wá ṣe bó ṣe náwó security vote ẹ fún wọn ní allocation every month allocation fún wọn fi ṣe anything governors mi gan ó ní owó ju president lọ tó bá parí tẹ́nà wọn wọ́n ní owó ju president lọ so àwọn governors àwọn ministers àwọn senators àwọn ní foundation problem Nigeria ó yẹ kí gbogbo wa ibẹ̀ ló yẹ ká focus àmàmáyèdè wá sí so káyọ̀ máa sọ pé káyọ̀ máa drag president alone but si president náà bá wá ṣe dì ní sùn tóun náà fi náà gbé àwọn tó wà lábẹ́ tó bá kọjá ajá a máa pọ́n ìgbòho tàbí sí náà òun tó ìdí president ìkojú wì òun ti ẹ̀ nìyẹn so èmi congratulate àwọn family àwọn ọmọ tí wọ́n àjọ because kò yí sí kí wọ́n máa rọmọ ẹ̀ fún almost 2 months tí yẹ kí bóyá ó lọ sọ́dọ̀ àwọn family jẹ́ pé àkàtà wájú ni wọ́n gbádùn wọn gbádùn àwọn onímọ̀ wà dúpẹ́ lọ́wọ́ náà pé wọ́n ti padà àdélé bọ̀ ní tèmi o vacation ni wọ́n lọ ẹ̀dẹ̀ dúpẹ́ lọ́wọ́ náà ṣùgbọ́n ẹni tí wọ́n gé orí ẹ̀ náà ẹ̀ka fi tẹ̀ náà kárò tẹ̀ náà mérò àwọn family tẹ̀ nígbà tó lè bá dé sọ́jọ́ yẹn mo náà padà fún pípù yìí lẹ̀ ojú wo la fẹ́ máa lọ family yẹn tó gbẹ́ lọ́rùn ló fẹ́ máa fi wọ̀ wọ́n tí wọ́n ìgbà yẹn ni ìbànújẹ́ tí wọ́n tiẹ̀ máa wá ṣe bẹ̀rẹ̀. tó máa jọ á bẹ̀rẹ̀. táwọn bá délé táwọn bá délé tí wọ́n rí táwọn òbí tí wọ́n rejoice àwọn tí wọ́n lọ́sùn ti tíjà àwọn ìyàwó tiwọn àtàwọn ọmọ wọn mọ̀ sún ẹkún báyìí àbẹ̀tán tó. kódà bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìbọn ìjẹ́ ti rí fọ́tò tí gbogbo yẹn ti ń ṣe àìkiri etí wọn akọ́kọ́ rántí ni ìyẹn tiwọn. ebi ká ní wọn ẹ̀dẹ̀ ṣùtì yẹn tiwọn olóòmọ bọ̀ ní báyìí. àbí yẹn tán ti àdúró lọ́rùn sínú gbó. ẹ tó dẹ̀ sá lọ ẹ̀rù ló bá ẹ dákun ṣé yóò àdúró ni. alájẹ ó ní dúró. òun fẹ́ sáré pé kó o máa sá lọ wọ́n dẹ̀ yìnbọn pa. ṣe rí èmi kàn tiẹ̀ ń wo bí ọ̀rọ̀ ẹni pé tó bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà sọ pé ẹni yẹn náà sọ pé gómìnà Ṣèyí Mákindé wọ́n ní ṣé wọ́n ń dì wọ́n ní àgbáwò. a lè sọ chairman Alhaji láti ọ̀dọ̀ presidency àti ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀rọ̀ bí ìjà ó wà láàrin wọn. Yorùbá dẹ́ ló máa ń sọ pé ibi tẹ́rẹ méjì bá ti ń jà kórókó bẹ̀ ni ó fara gbá. nígbà tí gómìnà state àti presidency gbogbo òlu tí wọ́n jọ ní issue tí wọ́n jọ ní jápọ̀ yóò máa affect aráàlú yóò máa affect aráàlú àjọ tó ti kó àwọn ọmọ yìí ìjàgbọ́ tí gómìnà sọ pé àwọn lọ sọ́dọ̀ president fún closing door meeting àgbọn kankan bẹ́ẹ̀ àgbọn kankan bẹ́ẹ̀ Alhaji ó dẹ̀ affect àwọn aráàlú wọ́n affect àwọn aráàlú ṣe sọ pé tó wá jẹ́ ọmọ gómìnà náà gbé gómìnà tí mo bí tí wọ́n rí sí ní kíákíá láti jẹ́ kọ́ ọmọ tiwọn tàbí ìyàwó tiwọn ní kíákíá. ṣùgbọ́n gbàgbọ́ pé ọmọ ọlọ́mọ ni wọ́n gbé wọn kálukú jọ ń lo ṣe superior náà ni pé èmi mo ju ọlọ́wọ́ lójú mi lọ. hello. Alhaji ẹ kúrò lẹ́sà ẹgbẹ́ tuntun. ìṣẹ́jú yín ti pé ẹ dágbére lórí ètò ẹ ti lọ àsìkò tán. wọ́n ṣe wọlé ni. àwọn náà tí ẹ máa ṣe fún mi kọ́ tí ẹ pé gbà wọ́n lò 20 minutes wọ́n à ní ká mọ̀ ìbínú pa àwọn fẹ́ gba time lọ́wọ́ wa. òótọ́ ni. ẹ wo kó ẹgbẹ́ tuntun mo kí ayé bọ̀bọ̀ mo kí akínyàn bẹ́ẹ̀ ni. ẹ káàbọ̀ padà ẹ kú ọ̀tẹ̀ Ndit àti Argentina tẹ̀ ṣe fẹ́ lọ tẹ̀ wá sá padà délé. ọjọ́ tẹ sọ̀rọ̀ bí mo ti ní wọ́n gbé wà tẹ́lẹ̀ ọ̀ Alhaji wọn fi jìyà ni wọ́n lè ti fẹ́ nu pé kínní yẹn. ẹni mo kí bàbá adájú àtọ́wà lórí ètò tó ń bọ̀ ẹ̀yin ìlọ́dọ̀ náà sí wìí kò dàbí breaking news mo mọ̀ kó máa happen. Mọ̀ tó wà bẹ́ẹ̀ ni pé ẹ̀rí ọ̀rọ̀ àríwò yẹn ẹgbẹ̀ wà. à ń gbọ́ wa ń gbọ́. ọ̀rọ̀ àríwò yẹn ọ̀rọ̀ àríwò yẹn ẹ̀rí tó
mo gbọ́ pé ọlọ́run máa ń ké ọlọ́run alájì ayé bọ̀bọ̀ díje wa bí ebi tí díje wa bí báwa káwọn náà máa gbọ́ àti gbogbo àwọn tó bá wà ń bọ̀rọ̀ wa ọlọ́run máa jẹ ká sìnrìn àmín ọlọ́run kó máa jẹ ká sìnrìn. àmín. ìyẹn àwọn kidnapper yẹn ẹ bá dáhùn pé mo ti sọ wọ́n sìnrìn ni wọ́n sìnrìn dé ibi tán wọ́n sìnrìn wá síbi tán wá yẹn ìsìnrìn ìgbà tẹ́ wọ́n tún sìnrìn wọ́n tún sì sọ wọ́n tún ní gómìnà làwọn fẹ́ bá negotiate. ok ọlọ́run tó tún wá fẹ́ tú gbogbo ọlọ́run tó fẹ́ tú àṣírí gómìnà náà níbẹ̀rẹ̀ kò kọ́kọ́ gba ti federal ní politics tó wà láàrin wọn. ẹni pé anything tí òun gan kò fẹ́ allow presidency kò fẹ́ allow Tinubu kó kọ́ mi proper kò sì yẹ kó kọ́ mi ó rò pé òun lè dá àti kóun fi gba dá lórí yẹn gbà. kò rẹ́ sí pé terrorist is a global or federal criminality. ó rò pé mátà òun ni ohun tó fà á nìyẹn. jẹ́dẹ̀ rí tẹ bá lọ wo statement alẹ́ ọ̀nà lugansin ọ̀pọ̀ bẹ́ẹ̀ wọ́n ti já àwọn ọmọ àyẹ̀wò kírẹ́dìtì state governor tẹ̀wọ̀n pẹ̀lú ọ̀nà lugan ó dẹ̀ sí kírẹ́dìtì governor ní sálẹ̀sálẹ̀ nígbà tó ń bi tó ti kọ́ kíní ẹ̀. so àwọn ìfà kí mo fẹ́ sọ ni kí mo fẹ́ bàá bẹ̀ ni pé jẹ́rí sísìrìn tó yẹ pọ̀ yọ state tí wọ́n gbà ẹ̀ tó fẹ́ fi wò pé èmi làwọn lè gba Ogun state àti Lagos state yẹn ní kéèyàn ká máa dúpẹ́ tó bá yẹ kó wọn lọ gba Ìjẹ̀bú de wọlé wọnú ẹ̀pẹ́ yẹn ni ìyẹn ni ọba le jù because tẹ́lí pọ́n ṣe wà yẹn ẹ̀fọ́ kẹ́ ẹ̀ pé gbogbo ẹ̀rọ táwọn yẹn ń sọ láti fi ìjẹta ẹ̀rí pé ní ìtẹ́ ẹ̀mẹ́ lọ́bẹ̀ rárá pé wọ́n ti kọjá wọ́n wà mo fi Ọlọ́run tó lẹ̀mí mi búra wọ́n kọjá gbòòrò sẹ́rí gbogbo orí wọn ojú rí local government bíi mẹ́rin péré ni kódà wọn ò tí ì wọ gbogbo àtisbo yẹn lọ wọn ojú Ògbómọ̀ṣọ́ last kìíní Ògbómọ̀ṣọ́ àti Ìṣẹ̀yìn local government then tẹ bá jọra kọjá bí ìgbà tẹ lọ Ṣakí West láwọn local government mẹ́rin tí wọ́n kọ́ pa yẹn ni but it matter sometime tí o bá ti jáde báyìí kò yẹ kí ẹ máa gbé jáde aláàjì ẹmọ bí tí mo wà ẹmọ bí tí mo belong sí ni tó wà gbòsí wa but ilà ẹ bá wọn ni pé blọọkì tó fún àwọn pípù yẹn blọọkì yẹn lè kọjá pé ó lè kọjá díẹ̀ wọ́n dé federal dẹ̀ mọ̀mọ́ sí ni torí state governor tó ti ń du ẹnu àtẹ́lù wọn because kò wá fún bẹ́ẹ̀ ní other state ká jẹ́ pé I'm telling you Alhaji complete 40 days ni àwọn handsmen wọ́n wà nínú igbó tí wọ́n jáde 40 days tí àwọn sójà bó ti special force ẹni tí wọ́n sáwọn pé kínní 40 days náà fi wà ní surroundings àwọn ẹgbẹ́ yẹn tó dẹ̀ cover Niger cover Kwara then cover a little space of ìdá Ìgbọ̀pẹ̀ side. but sẹ́ni next time kọ́nà kó kẹ́ẹ̀ká ìdúpẹ́ ni it's not like pé wọ́n gọ́vnà ó believe kó nǹkan lè fọ politicize matter yẹn but ìgbà tóun náà rí kó ti turn ó padà dance to their turn federal tóun gọ́vnà rí pé Tinubu kò ní inú burúkú kankan sí òun náà àwọn jọ ń ta géèmù politics ní tó go ó padà dance to their turn ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ní Ìbàdàn níjẹta tí o bá yẹ pé wáyà gọ́vnà olóró kókó ọ̀rẹ́ máa play unnecessary politics ìgbà tí àbókí sábòkí lélẹ̀ yẹn ẹ wo bó ṣe lean down tó position kàlá AK-52 ní bọ̀bọ̀ ní máa ló ní bọ̀bọ̀ olórúkọ yẹn position bẹ́ẹ̀ yẹn o ṣé ilé yẹn lè máa sọ pé bàbá ń búlà ní ṣé bàbá ń búlà nílé yẹn. níjẹ́ bàbá yẹ bàbá ń búlà ni ó gbé AK-57 bẹ́ẹ̀ kì í tún sí AK-47 àmì AK-52 ni ó position dáadáa bẹ́ẹ̀ ní tí ó lílí dáa tí ó mọ̀ pé ibi tó yẹ kó ń gbé sí ilé yìí àbá náà ìgbà tẹ without collect court order kò dẹ̀ wọlé sùúrì owólé àwọn kidnapper ilé tí wọ́n láwọn rẹ́ǹtì ẹ lọ wo ṣé sẹ́ńtìsì gbọ̀jọ́ pákó tí wọ́n fi kan bẹ̀yẹn pẹ̀lú àwọn kiri dísù tí wọ́n láwọn ń tà fáwọn oní tírélà ẹ dákun sí ìyẹn ni trump ìyẹn lọ́wọ́ nira láti má lè wo ilẹ̀ tí wọ́n dẹ̀ wà ilẹ̀ orí ibi tí wọ́n wà ilẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ni because ara àwọn ilẹ̀ ọjọ́ bara ìwòdógbò bara wọ́n ra wọn wá síbẹ̀ yẹn kí ló wà ń bẹ̀ láti wo gbogbo bẹ̀yẹn dànù tó wá fún wọn ní aláìjì ṣe 24 hours náà pẹ́jù láti kó bọ̀ àti àdákò ní ibi tí ẹ bá fẹ́ kó kúrò. kódà 3 hours kan pẹ́jù. ókè o débi pé ọwá fún wọn ní 7 hours àbí wọ́n fún wọn ní 7 days ọwá fún wọn ní 7 days ókè ṣebí láàrin 7 days tó fún wọn làwọn bọ́ìsì wọ́n ti lọ àrẹ́sì àwọn bíi méjì nínú àwọn tó yí inú àwọn bíi fídíò yẹn àwọn ordinary citizens ló lọ àrẹ́sì wọn léyìn tó lọ àdùn àwọn fáwọn ọlọ́pàá fún ara wọn o táwọn yẹn náà sọdọ àwọn àmọ̀tẹ́kùn kẹ̀kẹ́ tó wà ní north side of yes ìwọ́wọ́ tó jẹ́ gómìnà wà fún ọ ní 7 days
so that kí ẹ̀yin náà wo disin báyìí 7 days yẹn ò tí ì pé o wọ́n á farabalẹ̀ sí tó a fẹ́ ṣe á pé next week. 7 days ti bẹ̀rẹ̀ rárá 7 days lè ṣe bẹ̀rẹ̀ Monday. ó lè di 7 days kẹ́kọ̀ọ́ ṣe kọ́mọ̀ tó lọ bẹ̀ mọ́ kọ́mọ̀ lọ ṣe ẹ̀kọ́ mọ́. àwọn amúnibú ni gbogbo ẹ wá fi wá sòṣèlú ọlọ́run dẹ̀ má jẹ́ kí ìdìmú yẹn ni àwọn fúnra ara wọn wọ́n fi ìdìmú ra wọn. ẹni tó lọ fẹ́ fà kalẹ̀ ní kinní náà tí wọ́n gbà kù lẹ́yìn rẹ̀ náà tí wọ́n máa ṣe bí ìwọ náà àárín àwọn àtẹ̀yìn náà kò fi bẹ́ẹ̀ tán dáadáa ẹni táwọn ẹ̀dẹ́ ń wò pé káwọn tiẹ̀ tó ń wò pé táwọn sùn sọ́dọ̀ rẹ̀ ó fẹ́ máa fìtínà rẹ̀ àti ṣèṣe wá ń bá ọ̀gá tó pera rẹ̀ lólórí. òun ló ṣẹlẹ̀ náà because if not ẹni tó jẹ́ di former deputy governor tóun yẹn náà expect pé yóò fún un ní bí o tiẹ̀ fún un ní governor yóò fún un ní senator òfun ní ìgbà èyí bàbá bàbá òun náà ti sáko bẹ́ẹ̀ ńgbà tó rí pé kò sí ohun tó ń fẹ́ pọ́n lámú òun náà ti sáko bẹ́ẹ̀ àwọn APC ti lọ wọ́ yẹn mọ́ra sí máa bọ̀ owó nìkan pọ́n láńbí o so bọ́lá wo sì máa bá wa bí wọ́n fi sìnrìn wá bẹ̀ yẹn tọ́lọ́hún tó yẹ pé àníkè péjọ problem tó máa ń ṣẹlẹ̀ sáwọn gómìnà yóò fi ẹni ọlọ́run bá ní kó wọlé ní 2027 ẹni táwọn arúgbó ọlọ́run ó jẹ owó àlọ́ má jẹ́ kó jẹ́ pé àṣìṣe táwọn tó ti ń wọ láti 1999 ọlọ́mọ ayẹkẹ nìyẹn náà fi parí tèmi kọ́ mi mọ́ bí tí pírọ́blẹ̀mù àwọn ìpínyẹn ti ń wá tó fi jẹ́ pé ńgbà tẹ́ bá ti wá lọ́dún bẹ́ẹ̀ yìí tó bá jẹ́ pọ́dún mẹ́rin yóò lò tó bá ti wá lọ́dún mẹ́ta ọdún kẹrin yóò wá bẹ̀rẹ̀ dáadáa ìyẹn náà tẹ́ tún lọ́dún mẹ́jọ lò ó wá jẹ́ pé ọdún kẹfà keje lẹ bẹ̀rẹ̀ sí ṣe tí ò yẹ kẹ́ máa ṣe. tó o wá kàn dúpẹ́ sẹ́rí ẹni tí ọlọ́run kára pé wọ́n lórí ẹ̀ nǹkan tẹ́ sọ ìsídà pé wọ́n mọ̀ wọ́n tẹ̀lé má tún mọ̀ wọ́n kà lọ́ọ́ pé wọ́n fi púùsì fíẹ̀ sáàrin ìlú kó tó pé bóyá àdìbò tó bí sísẹ gómìnà Mákindé kò lè dáṣí ẹyẹ lọ kidnap àwìn but wọn lè ti jọ ní náà kọsì pé táwọn fẹẹ ṣe nǹkan o báyìí ní ẹjẹ ìdàlúrú ṣùgbọ́n ẹ̀mọ̀ báwọn tó ń gbéṣẹ́ fún gbàgbọ́ báyìí tẹ́kìtì wọn bá ti mú kú mu tán àwọn yẹn ń wọ̀ nímọ̀ nǹkan táwọn tó ń ṣe most on time now but kọ́lọ́hún kó máa ṣe ẹ̀sùn kọ́lọ́hún máa yẹ ká sí ìrìn báwọn bọ́lọ́hún sì ní káwọn tó wọn kó tó wọ́n yẹ kó sọ táwọn àwọn lórí burúkú tó dẹ̀ wọnú Ọ̀yọ́ yẹn wá ẹ̀wọ̀n pàwọn lẹ́yìn sìn ibi tẹ́ máa ti mọ̀ pé òun sọ̀rọ̀ it's not business as usual àwọn tó pa nínú igbó yẹn tó jẹ́ àwọn bandits yẹn ìjọba yẹn wọ́n bá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ they are more than 20 o I'm telling you Alhaji if I have opportunity to send some pictures or videos I will do that ẹ má wọrí ayé bọ̀bọ̀ gan ti parí ọ̀rọ̀ pé ẹ jẹ́ ká fi sọ́ọ̀là ọ̀tún la àá mọ̀ bí àá gbọ́ àwọn information kan tó yẹ pé ẹ̀yin gá wò pé yìí ṣégun tó ṣẹlẹ̀ lélẹ́yìí ẹ máa bí tó bọ̀ fẹ́ gba táìpù àbí Alhaji dẹ̀ sọ bẹ́ẹ̀ o ìṣẹ́jú kan náà wọ́n lò wọ́n fẹ́ gba time after 10 minutes lógo tí wọ́n nìyẹn wọ́n á ní àwọn fẹ́ gba time ni ayé gbẹ̀ngbẹ̀. Alhaji láti rìn sí mọ́ndé ẹja àárẹ̀ ròyìn gbọ́ pẹ̀lú bí ìṣẹ̀lẹ̀ ṣiṣẹ̀lẹ̀ bọ́ ṣe jáde àwọn tó jẹ́ kán jáde bóyá àwọn local vigilante ni o bóyá àwọn gúrùpù kan ni o ṣùgbọ́n mímọ́ ìpè ìròyìn yóò jáde tí a fi mọ àwọn tó ṣiṣẹ́ ẹ̀dá ìṣòwò lẹ́ẹ̀kan náà sí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni pé kì í ṣe òkú àwọn ọmọ ọlọ́mọ ni wọ́n gbé jáde torí ìtààmú wíkọ̀ lélẹ̀ àdúpẹ́ pé wọ́n jáde láàyè àtàlàfẹ́ àtàwọn tíṣà wọn ni o àti principal ni o àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kọ́lọ́sí bá wa end insecurity orílẹ̀-èdè Nàìjíríà. àmì kábíyèkú ó dọ̀la lágbára Ọlọ́run ẹ̀yin olólùfẹ́ wa.